ti mọ̀ wípé ibi tí Adéọlá mi Ọlátúnjí bá lọ ní abala ìwà ọmọlúwàbí ibẹ̀ náà lèmi gbọ́kọ́ lọ lábala Ìtàndòwe. Ìlú Ìgbẹ̀yìn lójú ó ní ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mẹ́nubà yìí ti ṣẹlẹ̀. Ó jọ ń pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni torí n tá à ń ṣe lónìí gbogbo ẹ̀ ní lábọ̀. Nílùú yìí àwọn ọmọbìnrin méjì kan wà ńbẹ̀, ìkan mọ́ jí Àdùnní, ìkan Àbẹ̀ní. Ẹ má bínú pápá àpá ni wọ́n ṣe ení èjì ẹ̀wá kọ́rọ̀ ò lè bá a yá ò láṣẹ ètò ọ̀hún. Àdùnní àtàbẹ̀ní bí wọ́n bá ti dàgbà dé ìpele kan nígbẹ̀yìn lójú iṣẹ́ àgbẹ̀ nìkan ni wọ́n ń ṣe nílùú yìí. Àmọ́ àwọn èèyàn wa máa fi èrè oko wọn pamọ́ bó bá ti pọ̀ dáadáa. Bàbá kan máa wá tí wọ́n máa pè ní bàbá agbénirédò. Bàbá agbénirédò yìí oní máa gbé ọkọ̀ ojú omi ẹyọ kan tí máa rí odò tó wọ ìlú Ìgbẹ̀yìn lójú yìí wá torí ẹ̀ wọ́n máa júwe iṣẹ́ tí ń ṣe láàrin wọn ni wọ́n fi máa pè ní agbéniré, pé ẹni tí máa gbéniré odò kọjá láti lọ sí ìlú míì. Ìlú míì ni wọ́n ti wá máa ta àwọn nǹkan tí wọ́n bá ti fi pamọ́ ní ibi oko wọn. Nígbà bàbá agbénirédò dé lọ́dún ọ̀hún, Àdùnní di ẹrù rẹ̀ ó tẹ̀lé wọn. Àbẹ̀ní ní í ṣe bí wọ́n ń bọ̀ lọ́la. Àdùnní ní àsìkò tí wà rèé odidi ọdún bíi 6 láti fi di àwọn ń tà àdìpamọ́ yìí jẹ́ agbèrè ká tètè lọ tà á torí bá bàbá ń bá dé lọ́la tọ́jà òyà ń kọ́ ebo ti lọ́jọ́ ọjà ó ní báyìí ọ̀bà bọ́jọ́ ọ̀la yóò sì bọ́jà àjọ mi. Àdùnní ló ṣá bàbá lọ wọ́n lọ ó lọ tajà tiẹ̀. Ọjọ́ kejì pé Àbẹ̀ní ò rí bàbá agbénirédò. Oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta lẹ́yìn bí oṣù 6 l'Àdùnní padà dé. Ó ti di olówó, ó ti dọlọ́rọ̀. Àbẹ̀ní sì wà nípò tó wà. Ó wá bi Àdùnní pé bàbá tó gbé ọ lọ́nkọ́ ni bàbá tó mọ̀ bí òun lọ báwọn ṣe dé ojú ọ̀hún báwọn ṣe bí odò kọjá ibi táwọn ti ń wájà ni bàbá mọ̀ forí lélẹ̀ báyìí bí bàbá ṣe lọ́nu. Látìgbà tí bàbá òun ti wá lọ àwọn yòókù ní wàhálà odò tó délùú wá pọ̀ ó ní òjà rẹ̀ ni wá mọ́. Àwọn àgbààgbà ló ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ wọ́n ni pé ká tiẹ̀ rẹ́ lòmíì tí ó mọ̀ wá. Ó ní gbogbo èrè oko tó yẹ kóhùn ó tà lásìkò tí wọ́n mú ọ lọ ló ti ń bàjẹ́. Wọ́n ní wọn ò títí di àsìkò yìí gan wọn ò sì tí ì rẹ́ni tí ó bá wọn ṣe. Wọ́n ní ọlá lòun sì dá o níbi wọ́n ti wá ń sọ́làgbà kan fi wá dá pé ọlá jọ bí ọjọ́ tó wà nítòsí tòótọ́ àmọ́ kì í ṣe gbogbo ọ̀la ní í dé. Ọlá mi àmọ́ dé tó jẹ́ pé téèyàn fọkàn sí láti ṣe níjọ́ náà ò ní í ṣeé ṣe. Bàbá agbénirédò náà ò fọkàn sí pé òun ò ní lè padà wá mọ́. Ṣùgbọ́n gbà tí tọ́la tiẹ̀ ò dé tọ́la ò bá àìbọ́là tiẹ̀ olóṣè àkóbá fún wọn náà. Tí wọ́n bá dé gbogbo ọ̀la kí dé kò túmọ̀ sí pé wọ́n gangan ó kú. Àmọ́ oríṣiríṣi nǹkan ló lè fa ìdíwọ́ fún un tó o dá sí ọ̀la tí ò ní kí ó wáyé mọ́. Wá sunkún pé bóòlù òun ó ṣe wá ṣe wọ́n lónìí sùúrù ni. Ètò ibi tí nǹkan tẹ́bí oko rẹ̀ bá ní tó bá ṣẹ́kù lásìkò tí wọ́n bá tó rẹ́ lòmíì tí ó wà ìgbà náà ló tó bọ́ sí i. Ó wá kárí so wá sunkún pé ó wá ṣe tẹnumọ́rọ̀ tí bàbá òun sọ òun náà wá fi ń kó ẹlòmíì pé gbogbo ọ̀la kí dé. Níbi tí ti máa ṣẹnu ní dédé síbí lábala Ìtàndòwe rèé fún tòní pàdé wa bí oyin bí adùn. Ó káàbọ̀ Olúbùkọ́lá okun òun látàárọ̀. Ẹ wo ẹ ṣeun gan ni àkókò ó ti kó wa ní pampamọ́ra gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé à ń lọ sí Fresh FM báyìí àti wípé ètò wa ètò ọ̀gá wa ẹ kú ìyànjú ó ti ń gorí àgbàgbé tó bá ti dàgò 5 èmi náà ó sì lọ darapọ̀ mọ́ wọn torí wípé ẹ wá